gbogbo ẹ̀yin tí ò tí tó kẹ́ wọ menopause tẹ́ dédé rí nǹkan oṣù yín mọ́ tí wọ́n bá ṣe lóṣù yìí ó tún dẹ̀yìn oṣù kẹfà kó tó ṣe ẹ̀yin lẹ́ni fídíò yẹn súnmọ́ bí àǹfààní tí mo fẹ́ fún yín nínú fídíò yìí ó pọ̀ gan tí n bá ní kẹ́ mú owó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ bá mi share ẹ jẹ́ ẹ like post yìí kẹ́dẹ̀ follow page wa Ọlọ́run Elédùmarè á jẹ́ kó jẹ́ fún yín a ti lò fáwọn èèyàn tó dẹ̀ ń ṣiṣẹ́ tó dẹ̀ ń confirm ìwọ tó bá wá nǹkan oṣù má lò ó bóyá ò tiẹ̀ tí dàgbà rárá nǹkan oṣù ẹ ti dúró ó ti tọ́dún méje ó ti tọ́dún mẹ́ta ó ti tóṣù mẹ́fà tí wo tiẹ̀ rí tiẹ̀ mọ́ rárá ó dẹ̀ tí dàgbà kò tí yẹ kó dúró ẹ̀yin ni mo lẹ́ni iṣẹ́ yìí o ẹ súnmọ́ bí nǹkan àkọ́kọ́ tẹ́ máa lọ bá mi wá òun ni èso bọ̀ọ̀ní ṣẹ́ ti rí ẹ bá mi bomi sínú kọ́ọ̀pù kómi yẹn tóbi 3 litre sínú kọ́ọ̀pù ẹ wá bá mi wá èso bọ̀ọ̀ní yìí ẹ bá mi wá tó bá ti kún ọwọ́ yín báyìí ó ti tó ẹ ṣàn kó mọ́ dáadáa ẹ dá ẹ gbómi yẹn léná ẹ dá èso bọ̀ọ̀ní sí nǹkan ẹlẹ́ẹ̀kejì tẹ́ máa lọ bá mi wá òun ni kànáfùrù tí a mọ̀ sí clove òun ni kẹ́ bá mi wá òun ni kejì ṣẹtìrì báyìí ẹ ṣàn òun náà ẹ dá sínú pọ́ọ̀tù ó di méjì nǹkan ẹlẹ́ẹ̀kẹta tẹ́ máa bá mi wá òun ni ìyèrè ṣẹtìrì ìyèrè tí àwọn Ìgbò máa ń pè ní bóyá uda seed ṣá mi mọ̀ bóyá mo gẹ̀ẹ́tì ìyèrè so ẹ bá mi bu ṣíbí ìjẹun tablespoon ẹyọ kan ẹ ṣàn ẹ dà sínú omi orí náà yẹn lẹ́yìn náà ẹ lọ bá mi wá turmeric kí tó máa sọ̀rọ̀ mi lọ ẹ jẹ́ kí n pẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi fún yín tí ẹ bá ní nǹkankan àbí méjì tí ó jẹ́ ìdojúkọ tó ń da àlàáfíà yín láàmú tí kò jẹ́ kí ẹ ní àlàáfíà tó ń fa ìnira fún yín ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi rè 08027457099 ewé àtegbò wà tá lè fi ṣètọ́jú yín ní fàìsàn lùgbà kí ni mo ní kẹ́ tún lọ wá turmeric tí ń ṣe ohun ẹlẹ́ẹ̀kẹta turmeric òun ni wọ́n ń pè ní ataalẹ̀ pupa ṣẹtìrì nǹkan ẹlẹ́ẹ̀kẹrin turmeric ṣẹtìrì báyìí ẹ bá mi wá kótó 6 turmeric ataalẹ̀ pupa ẹ bá mi wá kótó 6 ẹ bá mi kó sí odó ẹ bá mi fi odó pa pẹ́pẹ́pẹ́ kò nídìí kó kún náà o kẹkàn bá mi fi odó fọ pẹ̀pẹ̀pẹ̀ tẹ bá ti fọ tán tẹ bá ti ṣàn tán ẹ kó sínú odó ẹ kò fodógun pẹ́pẹ́pẹ́ kẹ wá dà sínú omi yẹn náà nínú omi tẹ gbélé náà nǹkan ẹlẹ́ẹ̀karùn ginger ṣẹtìrì ginger òun lélẹ̀ ẹ lọ bá mi wá ginger irú yìí tí mo mú dání yìí méjì yìí ó ti tó ẹ bá mi kó sí odó tẹ bá ti ṣàn tó ti mọ́ dáadáa ẹ kékèké ẹ kó sí odó ẹ bá mi fi odó pa pẹ́pẹ́pẹ́ díẹ̀ ẹ dòun náà sínú omi yẹn tẹ bá ti dà sí tán ẹ lọ bá mi wá ọsàn wẹ́wẹ́ kóró bíi 5 báyìí ó ti tó ṣẹtìrì ẹ bá mi gé sí méjì ẹ ṣàn kó mọ́ ẹ gé sí méjì ẹ dà sínú pọ́ọ̀tù yẹn ẹ lọ bá mi wá garlic eléyìí tí mo mú dání ó ti tó ẹ bá mi bó èpo ẹ tẹ bá ti bó èpo ẹ dáadáa ẹ bá mi pa òun náà lódó kẹkùn pa díẹ̀ ṣó ti yé kó lè tọrọ dáadáa tẹ bá ti pa òun náà ẹyọkan yìí ti tó tẹ bá ti bó ògbó èpo ẹ ṣàn ẹ kó sódò ẹ pa pẹ́pẹ́pẹ́ ẹ kó sínú omi gbóná tó wà lórí náà yìí ẹ lọ bá mi wá cinnamon stick fún ẹ̀yin tí ẹ mọ̀ tó ń jẹ́ cinnamon stick òun lélẹ̀ ẹ lọ sọ́dọ̀ àwọn àbókí tó ń ta àwọn ginger and garlic yẹn tẹ bá ti sọ fún wọn pé cinnamon stick wọn dààmú ẹ bá mi ra ó ní 500 méjì which is 1000 ẹ bá mi ṣàn kẹ kó sínú àgbo yẹn lẹ́yìn náà ẹ lọ bá mi wá ẹ̀rù ṣẹtìrì ẹ̀rù òun lélẹ̀ ẹ bá mi wá irú eléyìí méjì ẹ ṣàn dáadáa ẹ kó sínú àgbo yẹn kò nídìí kẹ́ pa eléyìí púpọ̀ tó wá tí ó nídìí àlàyé púpọ̀ bẹ́ẹ̀ òun ni àìdán onígun mẹ́rin yìí àìdán onígun mẹ́rin yìí ibì kan wà ń bẹ̀ tó le ẹ máa mọ̀ pé igi lòun yìí tó rọ̀ yìí ṣẹlẹ̀ ẹ̀gbẹ́ bíbáyìí tó rọ̀ ló máa ń ṣe wọ́gọ̀wọ̀gọ̀ yìí tí igun ẹ̀ tọ́ ẹ̀ nídìí ẹ̀ ṣẹ́rí ibi tó ṣe wọ́gọ̀wọ̀gọ̀ tó rọ̀ yẹn ẹ bá mi fi ọ̀bẹ ha ogun ẹ̀ délẹ̀ ṣẹ́tì ó
ojú bí tẹ́ máa gbàgé lélẹ̀ ẹgé eléyìí náà ṣe ti rí ẹgé àárín yìí tí gun ẹ̀tọ́ yẹn máa sọnù ni so yìí tẹ́ yọ lọ́tún àtòsí yẹn ẹ bá mi kó sí odó ẹ pa pẹ́pẹ́pẹ́ díẹ̀ mẹ́rin lẹ máa lò mẹ́rin báyìí lẹ máa rà tẹ́ bá ti wá rà ẹ ha ẹ̀gbẹ́ ọ̀tún àtòsí yẹn mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ bá ti ṣàn tán tẹ́ ti ha ẹ̀gbẹ́ méjèèjì yẹn ẹ bá mi mú òun náà ẹ kó sínú àgbo yẹn kẹ́ bá mi sì ẹni tó bá ń wá nǹkan oṣù ni o ẹ̀yin tẹ́ ẹ̀ tí wọ menopause tẹ́ wọ menopause ni mò ń bá wí o ẹ sè kó jiná dáadáa ó kéré jù bí 20 ìṣẹ́jú tẹ́ bá ti sè tán ẹ jẹ́ kí ẹni tí ò rí nǹkan oṣù ẹ̀ mọ́ kó máa bá mi mu 1 shot láàárọ̀ 1 shot lálẹ́ tí wọ́n bá tẹ̀ ń ṣe nǹkan oṣù tó yẹ pé nǹkan oṣù ẹ̀ kò wá dáadáa tó wá rún ẹ nínú tó ń kan ẹ nínú àbí tó bá tiẹ̀ ti wá láàrin ọjọ́ méjì ó tún ti sá lọ ìwọ náà bá mi gbìyànjú ẹ̀ ó ṣiṣẹ́ ó dẹ̀ confam pàápàá jùlọ ìwọ tó bá ń wóyún gan gbìyànjú àgbo yìí wò tó bá ti rí píríọ̀dù ẹ báyìí gbìyànjú ẹ̀ wò tó bá ti wá dáadáa ìrọ̀rùn ni ovulation máa jẹ́ tó bá ti ovulate dáadáa oyún ti dé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá lọ Ọlọ́run á jẹ́ kó bá yín lára mu lẹ́ẹ̀kan sí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi 08027457099 fún àìsàn kan àbí méjì tó bá ń dojú kọ yín ẹ ṣé.